ọmọ aráyé ń pàtẹ́wọ́ fún yànmùyánmú inú ẹ̀ ń dùn kò mọ̀ wípé ikú òun lòun fi ń ṣeré. Ẹ gbogbo ilé ṣàlàfíà lẹ́wà, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ní Títílọpẹ́ bá yín lénìí? Ní ìlú kan a ní ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tádé. Tádé fẹ́ràn kí àwọn ènìyàn máa pàtẹ́wọ́ fún un, kó máa sọ wípé Tádé rèé, Tádé rèé. Ní ọjọ́ kan ni Tádé bá lọ sí àárín ọjà. Ó bẹ̀rẹ̀ sí ní ṣán ara ẹ̀ mọ́lẹ̀ láti fi dá àwọn ènìyàn lárayá. Ó bẹ̀rẹ̀ sí ní ju rẹ̀ sókè, ju rẹ̀ sílẹ̀, á bọ́ sínú yẹ̀pẹ̀, á yí rẹ̀ mọ́ yẹ̀pẹ̀. Àwọn ènìyàn pariwo ẹ pàtẹ́wọ́ fún Tádé, wọ́n pàtẹ́wọ́ fún Tádé. Nígbà tí ó yá ni Tádé bá gun òkè téńté ní àárín ọjà yìí. Ó lóun máa bẹ́ sílẹ̀. Àwọn ènìyàn ní ó yá bẹ́ sílẹ̀, ó yá bẹ́ sílẹ̀. Tádé bá bẹ́ sílẹ̀. Apá òun ni Tádé mú lélẹ̀. Báwọn ènìyàn ṣe rí pé apá ni Tádé mú lélẹ̀ báyìí ni wọ́n ṣe túká nìyẹn tó ní kálukú tí wọ́n fọ́n dàgbé. Àwọn tó ń pàtẹ́wọ́ fún Tádé wọ́n ti lọ. Bàbá àgbàlagbà tó jókòó sí ẹ̀gbẹ́ kan tó wo bí Tádé ṣe ń ṣe yìí, ó wá pa òwe yìí ló bá sọ wípé ọmọ aráyé ń pàtẹ́wọ́ fún yànmùyánmú inú ẹ̀ ń dùn kò mọ̀ wípé ikú òun lòun fi ń ṣeré. Ní ọ̀pọ̀ ìgbà ẹ̀rí pé àwọn ènìyàn wọ́n máa ṣe ohun oríṣiríṣi nítorí likes, nítorí clicks, nítorí love. Àwọn ènìyàn wọn ò tiẹ̀ ní tìjú mọ́, wọ́n á ṣe àwọn ohun míì. Wọ́n máa béèrè wípé ṣé àwọn ẹni yìí ṣé wọ́n ní ẹbí ṣá, àbí ṣé wọ́n ní ẹyẹ tó ṣu wọn. Ẹlòmíì á ṣe tán nígbà tó bá ti di wípé àwọn èèyàn ti like ẹ̀, wọ́n ti love ẹ̀, á wá padà wá jáde, á wá sọ wípé òun ń ṣeré ni. Taláwárí bá wí bí ò ṣe àwọn ènìyàn tó jẹ́ wípé àwa gangan àwa là ń fún wọn ní àǹfààní láti máa ṣe àwọn ohun kan yìí, nítorí wípé àwọn nǹkan tó máa ṣe àǹfààní fún wa, àwọn nǹkan tó mú ọpọlọ wá, a ò ní fẹ́ràn àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn ìwàkuwà, ìwà ìbàjẹ́ tí ò jẹ́ kí àwọn ènìyàn máa rí ní àwùjọ, ó tún wá di pé àwọn nǹkan tí a wá ń gbé gẹ̀gẹ̀ nìyẹn. Nítorí ìdí èyí, ẹ má torí social media, torí likes, torí love ká wá sọ ìwà ọmọlúàbí wa ká wá sọnù. Ó dìgbà o, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, a ò ní pàdé ayọ̀.